Ẹ káàbọ̀ sórí ilé-iṣẹ́ wa. Ọ̀dẹ̀ ọdún bí ṣàlàáfíà lẹ́wà. Bẹ́ẹ̀ ni o, Yorùbá nation náà ṣe ni bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀. Yorùbá nation lọ́nà àbáyọ. Ẹ̀yin èèyàn wa, arákùnrin kan ni. Bẹ́ẹ̀ ni, àwọn mẹ́mbà Senate House, member of House of Representatives láti ìlú Kano máa yí jáde síta ó sọ̀rọ̀. Orúkọ rẹ̀ a máa jẹ́ Kabiru Alhassan Rurom, òun lorúkọ ẹ̀, àwòrán ẹ̀ lẹ́ ń wò yìí. Arákùnrin yìí ti jáde síta ó dẹ̀ ti sọ̀rọ̀. Ó sọ̀rọ̀ gidi, ọ̀rọ̀ ọlọ́gbọ́n látàrí ìjàmbá tó ṣẹlẹ̀ ní Uromi. Ẹ̀yin náà gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Uromi, bí wọ́n ṣe pa àwọn Fulani tán pera wọn lọ́lọ́dẹ. Dó àwọn kan sọ pé ọlọ́dẹ ni wọ́n lóòótọ́, bóyá ọlọ́dẹ ni wọ́n o, bóyá Fulani apààyàn ni wọ́n o, bóyá ajínigbé ni wọ́n o, wọ́n bá ìbọn lọ́wọ́ wọn àbí. Ní báyìí ó tún wá ṣẹlẹ̀ ní Ondo láìpẹ́ lẹ́yìn tó ṣẹlẹ̀ ní Uromi ní Edo State. Irú ẹ̀ tún wá ṣẹlẹ̀ ní Ondo tí àwọn vigilante wọ́n dẹ̀ mú àwọn ọlọ́dẹ yìí pẹ̀lú ìbọn lọ́wọ́, wọ́n lọ́lọ́dẹ làwọn. Ọlọ́run mà ló máa gba àwọn ilé bí àwọn ará Ondo ṣe mú àwọn eléyìí ní Ondo, àwọn vigilante wọn ò ṣe bí àwọn Uromi, wọn ò ṣe bí ti àwọn Uromi ṣe tán ju táyà sí wọn lọ́rùn tán dáná sun wọn. Ní blame tàwọn Uromi náà because ẹ̀yin náà mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo agbègbè wa tí àwọn Fulani ń pààyàn lójú méjèèjì. Wọ́n máa ń rí ẹni tó gbébọn dání, wọ́n máa ń filẹ̀ tán dẹ̀ṣẹ̀ pààyàn tán ní Uromi. Ní blame wọn, ṣùgbọ́n eléyìí wá ṣẹlẹ̀ lẹ́yìn títí Uromi o. Eléyìí wá ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Bẹ́ẹ̀ ni, ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Nǹkan tó wá ṣẹlẹ̀ ni wípé àwọn vigilante ti ìpínlẹ̀ Ondo wọ́n mú àwọn ọlọ́dẹ yìí, wọ́n dẹ̀ mú wọn lọ bá gómìnà. Gómìnà á ti mú àwọn ọlọ́dẹ kan, àwọn eléyìí wọ́n pera wọn lọ́lọ́dẹ ni wọ́n ẹ̀dẹ̀ mọ̀kan tó ń ṣẹlẹ̀ ńlú. Bí wọ́n ṣe pé bí gómìnà, bí àwọn ọlọ́dẹ wọ́n ṣàbèrè lọ́wọ́ àwọn ọlọ́dẹ pé òkè báwo ni tí ń ṣe jẹ́, ń ṣe Fulani, wọ́n làwọn ń ṣe Fulani ò pọ́ ọlọ́dẹ làwọn. Okay, báwo la ṣe wá máa mọ̀ pé ọlọ́dẹ nìyí o? Bí wọ́n ṣe pé Ọ̀gbẹ́ni tó ń represent constituency wọn tá à ń pè ní arákùnrin Kabiru Alhassan Rurom, Ọ̀gbẹ́ni náà lẹ́ ń wò yìí. Wọ́n ní arákùnrin yìí is a member of the House of Representatives representing Rano Bunkure Kibiyi ní Kano State. Orúkọ rẹ̀ á máa jẹ́ Kabiru Alhassan Rurom. Máa yìí ló wá pé gómìnà ẹjọ́ torí Ọlọ́run, àwọn ará bíi àwọn ọlọ́dẹ wa ni wọ́n o. Wọ́n ń ṣàgbésùmọ̀mí o. Ó wá ṣàní ọlọ́dẹ ni wọ́n torí Ọlọ́run. Bí gómìnà sọ òkè o, bó ti ṣe sọ yìí kò sí wàhálà. Bí wọ́n ṣàṣe dá wọn padà, wọ́n fi wọ́n lẹ̀ nìyẹn pé kán máa lọ láyọ̀ àtàláfíà. Ní báyìí sínétọ̀ yìí wá jáde, ó ní gbólóhùn kan tó gbélẹ̀, ìkìlọ̀ ńlá dẹ̀ ló filẹ̀ fún wọn. Ó ní báyìí pé bí ìlú ṣe rí, ìwọ tó bá mọ̀ pọ̀ lọ́dẹ ni ẹ́, ó kìlọ̀ fún gbogbo wọn, tó bá mọ̀ pọ̀ lọ́dẹ ni ẹ́, ṣe iṣẹ́ ọdẹ ní àdúgbò rẹ. Ẹ ṣe nípínlẹ̀ yín, Kano igbó pọ̀ ń bẹ, ẹ̀yin náà ṣe iṣẹ́ ọdẹ yín nínú igbó Kano. Kí lẹ̀ ń wá kiri, kí lẹ̀ ń lọ sí south fún? Ṣẹ́yìn náà ń gbọ́, kí lẹ̀ ń wá south fún? Ní ìta sọ tí gbogbo ìgboro rẹ̀ rìn tó ń pààyàn lọ́tún tó ń pààyàn lósì, ìkìlọ̀ tó ṣe fáwọn ará bíi rèé o, àwọn tiẹ̀. pé òun ò gbọ́dọ̀ rí yín, pé tí irú kan báyìí bá tún ṣẹlẹ̀ òun mi ní dá sí o, mi ní dá sí.
bẹ́ẹ̀ ni nǹkan tó sọ fún wọn nìyẹn pé tẹ́ bá fẹ́ ṣọṣẹ́ ọdẹ yín ṣe ládùúgbò yín àbí àgbà ọlẹ́tí ráwọn ọmọ Yorùbá tán máa kúrò lọ́dọ̀ wọn pé ọlọ́dẹ làwọn wọ́n máa láwọn lọ sí nọ́ọ̀tì tó ń rìn kiri nọ́ọ̀tì ṣé wọ́n tiẹ̀ bí wọn da kán dán wò ni kán tẹ̀ tó dé gbogbo àdúgbò ẹ̀ ṣé wọ́n ní bẹ́ wọn lórí dànù ni ṣẹ́yìn náà rí so àyàwó ló wá ń fò yín torí ọjọ́ mi ni o sínétọ̀ yìí ṣàdúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ondo pé bàbá adúpẹ́ o òun dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ àwọn vigilante wọn pé páwọn eléyìí ò ṣe bíi titi àwọn uromi pé ká nípa àwọn eléyìí náà lọ ṣe bíi tàwọn uromi pé nǹkan tá à ń sọ ẹ̀kọ́ làbá máa sọ ẹ̀yin èèyàn wá ara nǹkan tá à ń sọ rèé o Yorùbá Nation lọ́nà àbáyọ ní báyìí bí gbogbo ẹ̀ ṣe ń lọ ṣẹ́yìn náà rí wípé tá a bá ní irú àwọn èèyàn báyìí láwùjọ tí gbogbo wa bá lè parapọ̀ tá a bá lè fi ìmọ̀ ṣọ̀kan pé kí o ká sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa ká sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà ṣé wọ́n máa pààyàn kan níbì kan táwọn kan dẹ̀ máa pariwo pé àwọn pa wá o tá a bá lè máa ṣe irú kan tí sínétọ̀ yìí ṣe ń sìn tí àwọn ìjọba bá lè ṣe irú ẹ̀ pé kí o ẹ̀yin gan kan máa dájọ́ síbi tí ẹjọ́ wà nǹkan tí wọ́n ṣe yìí ò dáa kí ló tó ṣe máa lọ máa pààyàn gbogbo àwọn èèyàn tó ń pa ní Benue tó ń pa gbogbo ẹ̀ kí ló táwọn ará bí yóò ṣe jáde kí ló tí wọn ṣe jáde tán pé òkè ẹ̀yin náà kí ló tẹ̀ ń pààyàn fún ẹ̀ka jà fún yín tí kò bá ṣe pé ìwà wọn ò dáa àfi Elédùmarè nìkan ló máa gbà wá Yorùbá Nation nìkan lọ́nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá Nation ló lè ṣe ní báyìí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ti sọ̀rọ̀ tán ti ní pé sínétọ̀ yìí ó kú làákàyè nǹkan tá a fẹ́ nílùú rẹ̀ àwa gan à ń ṣèyàn burúkú tó yẹ pé a máa pààyàn kiri ládùúgbò wa nǹkan tó ṣẹlẹ̀ ní Uromi kò ń ṣẹjọ́ àwọn ará bíi náà o nítorí wípé àwọn Fúlàní tí wọ́n ti pọ̀ jù bá dẹ̀ ṣe ń sọ̀rọ̀ igan wọ́n yìí ń pààyàn lójoojúmọ́ àfi kí Ọlọ́run gbà wá bẹ́ẹ̀ ni o wọ́n ní pé kí gbogbo àwọn ọlọ́dẹ kí gbogbo wọn káwọn náà rẹ́gísítà kan ní union tiwọn kí union wọn kan dẹ̀ mọ̀ wọ́n káàkiri pàápàá jùlọ ìwọ tó bá mọ̀ kó fẹ́ ṣiṣẹ́ ọdẹ má ṣe lágbègbè ẹ̀ náà ẹ ṣe ní ìpínlẹ̀ yìí èwo lẹ́ rìn kiri tẹ́ ń kó bọn kiri tẹ́dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ń lù pé kí Ọlọ́run kó gbà wá ni o ní báyìí ẹ̀yin èèyàn wa bó ti ṣe ríre o àníri jù báyìí lọ lórí eléyìí a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ṣu àtẹ́lẹsẹ̀ abẹnàwò ẹni tó bá ní a máa bọ̀ òun là ní dé bá God bless Yorùbá Nation ó dàbọ̀.